Eka Sana, Uncle Emi, as supposed acting president, to yẹ kẹ́ jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n gbé agbára rẹ̀ fún yín, mo kàn fẹ́ advice yín láàrin, èyàn lè gbàgbá àrùn fún yín, kò sí nǹkan ló máa ṣẹlẹ̀. Àlàyé yẹn ti síkì, ó dà pọ́n tún ti extend the secret ẹ̀ràn síwájú. Code of conduct chairman àbí director ni tó gba security ní etí ní Abuja. Issue sack warrant fún straight kó gbàrí ẹ lọ. Èèyàn tó yẹ kó máa kí a máa wo image gidi lára ẹ̀. Ó ń gbàyàn ní etí tó bá yá àwọn NDLEA wọn náà àwọn fẹ́ máa test drug lára àwọn student àbí àwọn YouTube wọn mọ̀ pé àwọn ọ̀gá pátápátá náà kan wọ́n ti ń fa cocaine wọ́n ń fa ìgbórí orí. Number 2, health minister sack letter kó hàn máa lọlé nǹkan tó lè mú búbu lọ sí London. That means he has already passed vote of no confidence on Nigerian health system. So ó gbà London lọ healthcare bíbáyìí 0. Yẹn number 2, àwọn tẹ̀mà issue sack letter fún ni mò ń sọ fún yín o. Number 3, minister petroleum ṣàṣẹ̀wọ̀n straight ẹ̀wọ̀n ló yẹ kẹ́ gbé sí. Àwọn ní crude oil ní ibi àtúgbé crude oil lọ sí export crude oil lọ sí abroad kọ́ lọ refine ẹ̀ wáṣẹ̀ wá gbé padà àárín crude oil àárín refinery wọn wá bọ́ máa ṣe. Búbu tún wá ń sọ̀rọ̀ burúkú lẹ́nu. Búbu sọ pé 1.2 billion tí àwọn ìyọ̀sọ́tọ̀ fún soft and hardware on security machinery. Ìgbé àwọn tó wà ní charge ẹ̀ wọ́n mú owó náà wọ́n pèsè àkáǹtì wọ́n pèsè àpò. Ṣé rí pé nǹkan kan ti ń ṣe Búbu. Búbu ò lè dárúkọ àwọn tó wà ní charge kìnìún wọ́n kàn pé Búbu gangan òun ni ṣàmà àwọn mídùmá ní Nàìjíríà. Ẹ kú jẹ́ àpínlẹ̀ kóníkàlùkù gbàṣẹ́ ẹ̀ kó máa lọ. Ọkọ̀ èmi ìjára yín o, wọ́n ti ta yín o.